Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìjọba tí láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ̀nyín ká tó mọ̀ ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe ìlérí àkànṣe iṣẹ́ nípa ti ojú irin àti àwọn nǹkan mìíràn fún àwọn ará ti ìpínlẹ̀ kan. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ AU ni wọ́n ti fi ọwọ́ sowọ́pọ̀ lórí ààbò omi ní ilẹ̀ adúláwọ̀. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ló ti ní kí wọ́n lọ dá àwọn ènìyàn 6 tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n jẹ̀bi ìwà ìdìtẹ̀gbà ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ló ti sọ ọ́ di mímọ̀ wípé kí wọ́n lọ ṣiṣẹ́ ìwádìí nípa ti ohun tí ó ń ṣe ségesège nípa ti iye àwọn ohun oko ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn agbésùmọ̀mí ni wọ́n ti tún kọlu ìlú kan ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì ṣekú pa ènìyàn kan. Lẹ́ka ìròyìn eré ìdárayá, ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ ọ́ di mímọ̀ ọjọ́ tí ìdíje líìgì náà yóò máa wá sí ìdánudúró. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Wùtàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube àbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti fi ọjọ́ ìṣẹ́gun ṣe ìlérí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa ṣe àtìlẹ́yìn fún àwọn àkànṣe iṣẹ́ ojú irin èyí tí ó so ojú ọ̀nà Párákó àti Enugu papọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹni tó ṣe ìlérí yìí lásìkò tó gba àlejò àwọn ènìyàn kan láti ìpínlẹ̀ Enugu ní olú-ìlú ilẹ̀ wa Àbújá ní àná. Níbẹ̀ ni ó ti kọrin fún gómìnà Peter Mbah fún àwọn àṣeyọrí èyí tó ti ní àkọsílẹ̀ ní ìpínlẹ̀ náà. Mbah ẹni tí ó ṣe bẹ́ẹ̀ ṣe àwọn nǹkan kan nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ọdún 2023 kó tó di wípé ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ní ọdún 2025. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti wá sọ ọ́ di mọ̀ pé àwọn àkànṣe iṣẹ́ kan ni àwọn yóò máa bu omi rin ní ìpínlẹ̀ Enugu, pàápàá jùlọ ojú ọ̀nà ojú irin Párákó sí ìpínlẹ̀ Enugu. Gẹ́gẹ́ bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti sọ di mímọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn fẹ́ jẹ́ kí ìtàn rere kó wà nílẹ̀ nípa ti àwọn àkànṣe iṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, wípé àti pé àwọn yóò ṣe àwọn nǹkan mìíràn nípa ti àkànṣe iṣẹ́ yìí. Bákan náà ni wọ́n rọ àwọn ẹni wọ̀nyí láti rí i pé wọ́n ṣiṣẹ́ púpọ̀ wípé ojú ọ̀nà yìí ó wúlò fún àwọn ará ìlú. Bákan náà ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ di mọ̀ pé wọn yóò sọ ẹ̀ka iná mọ̀nàmọ́ná kan èyí tí kò ṣiṣẹ́ di aládàáni. Gẹ́gẹ́ bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sọ di mọ̀ fún wọn pé kí wọ́n kọjú àfojúsùn wọn síbi tí wọ́n lọ, wọn yóò sì ṣe àṣeyọrí. Gẹ́gẹ́ bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ sí àwọn ẹni wọ̀nyí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ African Union Commission ni wọ́n ti sọ di mọ̀ pé ìgbìyànjú ti ń lọ láti bu omi rin ìbáṣepọ̀ àwọn méjèèjì lórí ọ̀nà ètò ààbò àti ìmọ́tótó omi ní ilẹ̀ adúláwọ̀. Níbi ìpàdé tó wáyé pẹ̀lú àwọn alákòóso ilẹ̀ adúláwọ̀ ní ìlú Àbújá ni wọ́n ti sọ ọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan ṣe ti wá sáyé láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe akọ̀wé sí àjọ AU, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Nelson Gomodan, àti alákòóso fún ọ̀rọ̀ omi Joseph Useri ni wọ́n sọ di mímọ̀ lẹ́yìn ìpàdé náà ní ìlú Àbújá wípé eléyìí ni àwọn ṣe ìtẹ́wọ́gbà rẹ̀ láti rí i pé ó ṣe pàtàkì láti máa ṣe ààbò fún ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ omi nínú ìṣèjọba kankan ní ilẹ̀ adúláwọ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àpèjúwe ìfikùnlukùn yìí èyí tó wá ní àsìkò nípa ti ìgbìyànjú èyí tí ó ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ omi ní ilẹ̀ adúláwọ̀ àti lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé ètò ààbò omi ní ilẹ̀ adúláwọ̀ òun ni ó ti ṣe àwọn àtúnṣe kan ní ilẹ̀ adúláwọ̀ tó sì jẹ́ ohun pàtàkì. Bákan náà ni wọ́n sọ di mọ̀ pé eléyìí kò lè jẹ́ àṣeyọrí láì ṣe àṣeyọrí nípa ti ètò ààbò oúnjẹ lákọ̀ọ́kọ́. Bákan náà ni wọ́n sọ di mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti dúró déédéé láti máa pèsè àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àwọn nǹkan wọ̀nyí ní ilẹ̀ adúláwọ̀. Ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ní ọjọ́ òní ni wọ́n ti wá láṣẹ wípé kí wọ́n lọ dá àwọn ènìyàn 6 tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ sí ìdìtẹ̀gbà ìjọba, wọ́n fẹ́ gbìyànjú gba ìjọba lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní
ní àwọn àsìkò kan lórílẹ̀-èdè Nàìjíríà ìpè kí wọ́n lọ dá wọn jókòó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ọ̀rọ̀ náà ló gbìnàyà ní aago 2:15 kó lọ lò ibi tí a ti rí alákòóso fún ètò ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Lateef Fagbemi ló fi tó ilé ẹjọ́ náà létí nípa ti àwọn ẹ̀sùn tí àwọn aráabí yìí tí wọ́n ṣẹ̀. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé àwọn aráabí yìí ni wọ́n fi ẹ̀sùn lọ́lọ́kan-ò-jọ̀kan kan wípé wọ́n jẹ̀bi ìgbìyànjú àti fi ipá gba ìjọba lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ìdájọ́ tí adájọ́ náà gbé kalẹ̀ lónìí ló ti sọ di mímọ̀ pé kí wọ́n lọ dá àwọn aráabí yìí jókòó sí ọgbà àtúnwàṣe nígbà tó sún ẹjọ́ náà sí ọjọ́ 27 oṣù tí a wà yìí. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi ọjọ́ òní sọ di mímọ̀ pé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí àwọn ohun tí ó ń fà á bí owó ohun oko ṣe ń já wálẹ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì ṣe àgbéyẹ̀wò àwọn ohun tí ó fà á àti bí àwọn nǹkan wọ̀nyí ṣe ní ipa sí lórí ọ̀rọ̀ àwọn àgbẹ̀ tó fi mọ́ ètò ààbò oúnjẹ. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n ṣe eléyìí láti nípasẹ̀ ẹ̀ka tí ń rí sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ wípé kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọ ìjọba mìíràn láti rí i pé wọ́n ṣe àgbékalẹ̀ ìlànà ètò kan láti rí i pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni kò ṣe ìpalára fún àwọn ènìyàn tó kàn. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin wọn pè fún ìgbìyànjú láti ṣe ìrónilágbára fún ibi tí à ń kó oúnjẹ sí àti ìlànà oúnjẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ni yóò máa ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀ka ti ètò ọ̀gbìn ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ó ṣe pàtàkì láti ṣe iṣẹ́ ìwádìí lórí àwọn nǹkan wọ̀nyí ìtorí ẹ̀ka ètò ọ̀gbìn lórílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ètò ọrọ̀ ajé ìgbanisíṣẹ́ àti àwọn nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn agbésùmọ̀mí lọ́jọ́ ìṣẹ́gun ni wọ́n ti kọlu ìlú kan tí wọ́n pè ní Chikugi ní Láfíàgì ní ìjọba ìbílẹ̀ Edu ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì ṣekú pa ènìyàn kan. Wọ́n jí àwọn mọ̀lẹ́bí kan gbé lọ níbi ìkọlù tó wáyé lóru mọ́jú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ láti ọ̀dọ̀ ẹnìkan ó ṣojú mi kòró wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní nǹkan bí aago 2 òru nígbà tí àwọn aráabí kọlù wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní pé níbi ìkọlù yìí ni àwọn agbésùmọ̀mí ti ṣekú pa ẹnìkan tí wọ́n sì jí àwọn mọ̀lẹ́bí kan lọ síbi tí ẹnikẹ́ni kò mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ sí iwájú ìpè ní báyìí àwọn ará ìlú ni wọ́n ti ń gbé pẹ̀lú ìbẹ̀rù tí wọ́n sì ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti fi ìgbìyànjú kún ìgbìyànjú nípa ṣíṣe ààbò fún ẹ̀mí àti dúkìá wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé àwọn ará ìlú yìí náà ni wọn kò dáwọ́ ẹ̀bẹ̀ dúró sí ìjọba láti tètè wá ṣe ìrànlọ́wọ́ fún àwọn ní ìlú náà. Lẹ́ka ìròyìn eré ìdárayá àjọ tó ń rí sí bọ́ọ̀lù ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn sì dúró lórí ìlànà wọn wípé ìrìn àjò líìgì orílẹ̀-èdè Nàìjíríà fún ti sáà 2025-2026 ni yóò máa wá sí ìdánudúró nínú oṣù karùn-ún ọdún tí a wà yìí. Wọ́n sọ di mímọ̀ wípé eléyìí ó lọ ní ìbámu pẹ̀lú àwọn nǹkan tí àwọn ti là sílẹ̀. Ẹni tí ń ṣe ẹnìkan gbòógì nínú ìgbìmọ̀ ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà Davidson Ọmọwùnmí òun ló sọ di mímọ̀ pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá fún ti sáà yìí ni yóò máa wáyé lọ́jọ́ 24 oṣù karùn-ún ọdún tí a wà yìí. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti pèsè àǹfààní kan sílẹ̀ fún ìdíje kan tí wọ́n pè ní Federation Cup gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé eléyìí ni yóò gbìnàyà nínú oṣù kìíní ọdún tí ń bọ̀. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé eléyìí tún jẹ́ ọ̀kan gbòógì láti fẹ ohun tí ó ní ṣe pẹ̀lú ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà lójú sí bí o ti mọ̀ rèé fún ìròyìn àgbáyé láti kọ́ni amóhùnmáwòrán BGI TV. Ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ alójòkó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ Ọ̀tàláwìyé Adébáyọ̀ lórí Instagram Gbàgede Ìmọ̀ _22 lórí YouTube Gbàgede Ìmọ̀ Nàìjíríà lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí gbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá, àwa lọ́wọ́ máa ṣe nǹkan ní ṣe wa o. Ire o, ilé tàbí tì.